àgbà náà lẹ pa lówe ẹni yìnyín kẹ́ni ó ṣe mí ẹ máa fọwọ́ bà ẹ má bínú sí i. èmi ló ṣe léyìí fún tán. ẹ jù bẹ́ẹ̀ lọ. òun ṣe ń tó dùn mọ́ mi nù ọ̀rọ̀ àwọn bàbá mi bí èèyàn bá ṣe oore tó dùn mọ́ wọn nínú jù wọn á fi gbogbo ẹnu ṣàdúrà fún wọn á ní àpò ṣáṣámọ̀ra kan ò ní ṣòfò ìyá Tolú àpò rẹ ò ní ṣòfò fowó. àṣẹ. àpò rẹ ò ní ṣòfò ọmọ. àṣẹ. wọn á ní tòjò tẹ̀rùn ilé alápọ̀npọ̀n yìí gbẹ ilé rẹ ò ní gbẹ fálàáfíà. àmì àṣẹ o. bó o wá lọ́jà. wàràwàrà ni mò ń tà ẹ wò bàbá mi tí èmi Àlàkẹ́ làkókò ìyá Tolúlọpẹ́ tí mi ò bá tajà mi tán ẹnìkankan ìta. kò gbọdọ̀ má rí bẹ́ẹ̀ àwọn bàbá wa wọ́n ní àìfalágẹmọ ságbo ká tún dúró wò sàmì bẹ́ẹ̀ ni ó sì máa rí. àṣẹ. ọwọ́ rẹ ò ní wálẹ̀ òkè òkè lọ́wọ́ rẹ ó máa lọ. àṣẹ wà. bàbá mi bó wá ní tibí tí mo bá yín sọ̀rọ̀ ẹ̀. mo ti ń ṣe lọ àwọn egbòogi ẹ̀ ètò ẹ̀ ní òyì pé bó bá pé ọyìn mi láwo ní tó ti mú ọ tó rò lárò jinlẹ̀ pé ó mọnú rò ni ó sì dúpẹ́ àbí lákọlọ ọba mi bí ìbọn léèyàn kan bá nà ká kan sí ẹ báyìí yóò rí ìdápadà ẹ lọ́nà 10. ọkàn mi balẹ̀. ìwọ mọ̀ mi kan. ẹ jẹ́ ìgbà. Nbo ló ń lọ mọ́mí mò ń bọ̀ báyìí àṣọ́kọ ẹ ló lọ pàdé ó ti ẹ̀ ti dà báwo ni ọkọ mi. ṣé wàá òkè. mi wàá òkè o kí ló dé nígbà tó kọ̀ tó dáná oúnjẹ ẹlẹ̀ fún mi nígbà tó ń lọ òun nìyẹn sìn ọkọ ẹ náà ló wọlé dé kí ló fẹ́ jẹ báyìí. òun náà ló ní kí wọ́n bá òun lásàlá àtò. pẹ̀lẹ́ jàre ọkọ mi mọ́mí yẹn ń kọ́. wọ́n wà ń bẹ̀ jàre. ṣàlàáfíà ló wà. àdúpọ̀ lọ́wọ́lọ́wọ́. ẹ dẹ̀ máa yanjú ara yín wọ kíchìn kò ṣoúnjẹ fọ́kọ ẹ̀. ó bá yẹ pé mi náà ti jẹun. màá bá ti ṣe máa wọlé. sì tèmi náà kọ́ kẹ́lẹ́ pè mí ló bá yá. òkú ò lè dáná tó máa jẹ́ rẹ̀. ṣé ń gbọ́ ìwọ kọ́ ló pè mí tó ní kí n máa bọ̀ lásàlá tó ń bọ̀. ibi àpá. ibi ń pa ẹ̀. ó yà pé ní ẹ̀bà nìkan ló mọ̀ tẹ̀. mo lè tẹ́ dáadáa náà bọ̀ ọgbà mi máa ní kókó. ó ní kókó. ìyẹn tí gàrí ò bá dà. èmi á wá kó ẹ bọ́n ṣe ń sọ oúnjẹ látẹ̀yìn torí ọdún tí bá bẹ̀rẹ̀ sí i lórí àlẹ́ ìsí oúnjẹ fún mi kò yà dé fún. ẹ̀yà kí n ra big note àti bẹ́ẹ̀rù. mo fẹ́ dáná. aláwọ̀ aláwọ̀ kàmáàlú kàlá dúpẹ́ fún wọn. jálálù kàlá o jàmálù kàlá o.
adúpẹ́ fún Ọlọ́run ọba àná ọba ìní ọba ọ̀la ọba tí ò ní kú láéláé ọba tí ò ní bẹ̀rẹ̀ ńgbà tí ò ní bẹ̀rẹ̀ ni ò ní jó lópin torí gbogbo ohun tó bá ní bẹ̀rẹ̀ yóò ṣe kí ni yóò lópin ọba yìí náà la dúpẹ́ fún. Kùránì sọ̀rọ̀ púpọ̀ nípa ojúṣe ọmọ sí òbí ṣùgbọ́n kan síwájú kan ojúṣe òbí ló síwájú ojúṣe ọmọ torí gbogbo ẹni tí ń bá ń béèrè fún ráìtì ẹ̀ láyé ó gbọ́dọ̀ ṣe responsibility ẹ̀. Àwọn ọ̀jọ̀gbọ́n ní right and responsibility wọ́n ní méjèèjì jọ ń lọ pọ̀ ní al-huquq wal-wajibat. Bàbá Quran mímọ́ Quran chapter 31 Ànábì Lukmanu jẹ́ àpẹẹrẹ òbí tó ṣe wàhálà púpọ̀ lórí ọmọ rẹ̀ káwọn ọmọ náà lè bá yọrí sí dáadáa. Ó sọ fún àwọn ọmọ rẹ̀ ó ní wọ́n ọmọ mi àkọ́kọ́ tó fi kọ́ ọmọ ẹ̀ tí gbogbo òbí sì gbọ́dọ̀ fi kọ́ ọmọ wọn òun náà ní ẹ fi wọ́n mọ Ọlọ́run. Ó ní wọ́n ọmọ mi má sìn nǹkan mi lẹ́yìn Ọlọ́run má bọ́ Ọlọ́run wórogún inna shirka la zulmun azim kó bọ́ Ọlọ́run wórogún àbòsí ni toríjọ́ tí ọmọ bá ti mọ Ọlọ́run yóò mọ̀ bí ẹ̀ àìjẹ́ kí wọ́n mọ Ọlọ́run ni ò jẹ́ ká mọ̀ wá ìjọ́ tó ọmọ bá ti mọ Ọlọ́run ọ̀dọ̀ Ọlọ́run ni ó ti mọ̀ pé bá a bá ṣe dáadáa sọ́lọ́run tán òbí ló ṣì kejì gbogbo ibi tọ́lọ́run ti ń sọ̀rọ̀ ara rẹ̀ nínú Kùránì tó bá sọ tán òbí ni ó fi lé pé bó bá ti ṣe dáadáa nínú Suratul Luqman náà ló sọ ó ní bẹ́ẹ̀ bá ti ṣe dáadáa sọ́lọ́run tán ẹ ṣe dáadáa sóbí. Ẹlẹ́ẹ̀kejì nínú iṣẹ́ òbí lórí ọmọ àwọn ọmọ dà gẹ́gẹ́ bí amọ̀ tí a mold àwọn tí wọ́n mọ amọ̀ wọ́n á fi mí mọ cup wọ́n á fi mí mọ abọ́ ohun tí ó bá wù wọ́n ni wọ́n fi wọ́n rọ̀. Ànábì Lukmanu sọ fọ́mọ ẹ̀ nínú Kùránì mímọ́ ó ní wọ́n ọmọ mi nínú ẹ̀kọ́ tó kọ́ ó ní wọ́n ọmọ mi akimi sọ̀láàtà ó tún mú lọ́dọ̀ Ọlọ́run ni ó ní máa kírun o máa ṣe dáadáa máa pàṣẹ dáadáa ó ní wọ́n ọmọ mi má bá wọn sínú bàjẹ́ ń ta wá ti láyé lé ní tàrí mọ́nu ó ní wọ́n ọmọ mi wá ṣe sùúrù lórí gbogbo tó bá dé báyìí láyé wàhálà tó bá gbogbo ọ̀dọ́ láyé lé ní nìyẹn kò tí ì jáde secondary school limousine stretch limo ló fẹ́ gùn kódà kò gba certificate orí ẹ̀ wá ń wú ju iṣẹ́ ọwọ́ ẹ̀ lọ bẹ́ẹ̀ dẹ̀ ni wàhálà ayé ni pé kò sí sùúrù mọ́ ayé náà wá ń kánjú ẹ wà àwọn bàbá àná bàbá ìjẹta mélòó ló ní mílíọ̀nù wọn èmi 1000 tó ní ó pọ̀ ẹ̀mí wọ́n sì gùn wọ́n sì lálàáfíà. Ànábì Lukman ní ìwọ ọmọ mi ó ní ìwọ ọmọ mi ṣe sùúrù lórí tó bá bá ẹ mìíràn sí mèlé òun torí ká ṣe sùúrù láyé ìmọ̀ jẹ́ kí gbèsè ayé ẹ̀dá ó rọrùn ni. Àwọn kan bẹ tó ń fi kúrò láyé bí ń pa mí ò sínú dictionary wọn ìyẹn lọ́lọ́run fi ní àmọ́ gbà àwẹ̀ nínú Ramadan torí tí àwẹ̀ ò bá wá sáyé ẹlòmíì ò ní ṣe aláìmọ́ jẹun tó fi kúrò láyé ṣùgbọ́n jọ́ tó bá gbàwẹ̀ tó jẹ sàárì tó dalẹ́ kó tó ṣínú ní wọ́n bá sọ fún ẹ pé bí ń pa mí tí ì jẹun látàárọ̀ ohun tó bá kù lápò ẹ̀ wá ṣe kí ni wàá mú jáde. Ẹrú Ọlọ́run kan ọmọ rẹ̀ wá kí inú ilé láti skul ọmọ jẹ́jẹ́ ni kì í jáde ìyá rẹ̀ wá ní kó ń bá tún yàrá rẹ̀ ṣe ó ń tidy up yàrá wọ́n àtúntò ọgbọ́ kọ́bọ̀dù ọmọ ẹ̀ ló bá bọ̀ ń bẹ̀ ibi tí ìyá náà ti bá ìbọn ibẹ̀ ni ìyá náà dákú sí onítọ́ bá sọ fóun láyé pé ọmọ òun lè níbọn olóhùn àní rárá ni onítorí pé kò ní sọ̀rọ̀ béèyàn ò bá sọ̀rọ̀ kò ní dìde bẹ́ẹ̀ bá ní kó dìde ẹ̀fọ́ mọ́ yín mọ́ lọ́hùn kó mọ́ yín o ẹ̀fọ́ mọ́ yín mọ́ lọ́hùn tẹ́ bá fi mọ́ lọ́hùn tẹ́ bá ṣojú ṣe yín wọ́n wá ṣe tiwọn náà ṣùgbọ́n ọmọ tí wọ́n ò tọ́ ò sílé láti mójútó ó ti jáde lọ látàárọ̀ àwọn ẹlòmíràn ní ṣèbó owó ni tá a bá ti fún ọmọ yẹn lówó á wà òkè owó nìkan ò tọ́ mọ́ o kó rí yín kẹjọ sọ̀rọ̀ kẹ lò gbèsè ayé yín pẹ̀lú wọn kán lè ní feelings yín nínú gbèsè ayé Ọlọ́run wọlé ànábì lọ́dọ̀ Ọlọ́run gbogbo àwọn ọmọ tó fún wa pátápátá Ọlọ́run bá sọ wọ́n dé èèyàn ẹ ṣe àmín náà sọ pé ọ̀gá ni ó ṣọ́ ọmọ mi
mọ́ṣọ́mọ́ mi lẹ́rù ayé fọ́mọlá ọlọ́run ọ̀gá ní òṣọ́ ọmọ mi. ká máa sọ bẹ́ẹ̀ lọ́lé pé gbogbo ohun tí àwọn gbogbo ẹ̀ ló ṣe fún wa nírọ̀rùn. Hello Mubarak. Nbo ló wà ó ní wá gbé mi lásàlátù mọ́ ni. Àmọ́ mi. Mo sọ fún yín kí n tó kún lé. Ẹ̀kan fún mi kí n parọ́ dá yín kẹ́ mọ̀ wá. Ó wà lọ́dọ̀ Àyìnkẹ́, irọ́ ló ń pa. Ó dá gbé fóònù fún kí n bá sọ. Kí n gbé fún. Ó dá náà ẹ ó dàn fọmọ yín. Salaam alaikum ma. Hello Àyìnkẹ́. Yes ma. Ìwọ ló mú sọ́dọ̀ tó jẹ́ kó wá gbé mi lásàlátù. Ó dá o. Àánú Ọlọ́run á máa bá yín gbé o. Allahumma mi. Ẹ ní dààmú ojú òní tì yín. Ó dá ma. Ẹ take care ma. Ìyá tó lọ kí Àyìnkẹ́. Ẹ ti bọ́ ọmọ yín sọ̀rọ̀ báyìí. Mi ní pẹ́dẹ́lẹ́, mi ní pẹ́dẹ́lẹ́. Ẹ máa ń yọjú ara mi, ẹ ṣáà máa ṣe. Mo ti gbọ́. Ó dá o, kò burú, ó dàbọ̀. Ó dà náà. Iye ọkọ mi, wọ́n bá mi ṣú ẹni kó má lọ gba bòmí lọ. Bí o ti dágbére bòmí, àjọ yẹn lójú ó rí mọ́ bẹ́ẹ̀. Àjọ yẹn lójú. mo kúkú sì wà nílé òjàre. Kò sí, mo ní kí n fara nísinmi díẹ̀ ni. Mo sì máa débẹ̀, mo sì máa débẹ̀. Àmì Ọlọ́run. Ó dáa kò burú. Má gbàgbé nǹkan tá a jọ sọ. Kò burú kò bá ń káwọn ọmọ mi. Ó dáa o. Ó dàbọ̀. Àátàlé ní láṣẹ Ọlọ́run. Àmín. A mọ̀ pé. Má. Kí ló ṣì ń ṣe nínú ilé nídà yìí? Tó dẹ̀ mọ̀ wípé àwọn kan máa ń fẹ́ jí wàrà ọjà. Àárọ̀ lọ́jà kẹ. Mo ti fẹ́ máa lọ mà, mo ní kí n gbóúnjẹ mi dání ni. Mo jẹ́rìí ẹ̀, ìwọ ò jẹ́ fi inú ẹ̀ ṣe rárá. Kọjá lọ jàre. Ó dà o. Àmì náà ń bọ̀. pé èmi ò ní time báyìí wọ́n dóde mi a mọ̀ pé kò tún gbé kọ̀ọ̀ṣà ó dàbí pé náà lè fi tí wọ́n kó bá tèmi. àwọn pẹ̀lú àwọn ògbà kílẹ̀ fẹ́. aṣọ náà mo fẹ́ rà ẹ wọlé. fẹ́ rà á bá wọn ṣọ́ọ̀bù bẹ̀. ẹ wọ bí ẹ wá wò. bẹ́ẹ̀ nígbà ẹ̀ mọ̀ bóyá ẹ nígbà ẹ̀. owó ni ẹ wọ. ọkẹ́ ẹ̀ rà sí ẹ̀. ẹ wọlé wá jókòó. mi ò jókòó mo kọ́ ní èlò ní èlò ní èlò. lọ wọ́n ní èlò. ẹ máa bọ̀ ẹ wọlé tẹ̀jú òkè.
wọ́n ń kú a máa ṣe yín dáadáa ẹjọ́ òpè máa wọ̀ ẹjọ́ òpè mélòó lẹ́sẹ̀. ẹ̀yin ẹ má pọ̀ ọ́ sí. ó ṣe ẹ́ ó ṣe é gbé báyìí ó yẹ ìwọlé lẹ́nu. wàá tètè fáàsì láti ka owó yìí. ṣọwọ́ yẹn pé ó ti pé ó pé ó. ṣé ó ti kí omi ìfẹ́ gbọ́ sórí o. ẹ ṣe báyìí. ẹ ṣe sá o. èmi ìgbàgbé wọn. ẹ tún máa ya bí o. ẹ pẹ̀lẹ́ ok ẹ ti wá ra aṣọ àwọn ẹgbẹ́ yín. ẹ mo ti wá rà. èèyàn ṣáwọn ọmọ mi ṣe yín dáadáa ṣá. àwọn ọmọ yín kẹ mi ò rẹ́nìbọ̀dì inú ṣọ́ọ̀bù mo tún pariwo àmọ́ pé kò sẹ́ni tó dá mi lóhùn nobody mo tún pe fóònù ẹ̀ kò gbé kọ́ mi mo ṣe wá wò pé èmi dẹ̀ ń kánjú gan nǹkan jáde síta ni. mo lẹ ti wá ra ọjà yìí. bí mo ṣe ń jáde síta báyìí àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yín wọ́n kàn ṣọ́rọ̀ ajé fún mi ni mo dẹ̀ wo pé nǹkan tí mo fẹ́ rà náà wà ń bẹ̀ bí mo ṣe wọ̀ bẹ̀ nìyẹn mo dẹ̀ ra nǹkan tí mo fẹ́ rà bẹ́ẹ̀mi ṣe ń lọ nìyẹn. àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ìsọ̀ mi. ní ẹgbẹ́ ọ̀dọ̀ yín gangan. àwọn náà ṣọ̀rọ̀ ajé fún yín. wọ́n ṣọ́rọ̀ ajé fún mi pé àwọn wà mí wọ́n kàn ṣọ̀yà àyà mú dẹ̀ wípé àwọn eléyìí náà ní nǹkan tí mo fẹ́ rà náà táìmù dẹ̀ ti lọ bí mo ṣe wọ ọbẹ̀ tí mo rọjà nìyẹn. mọ́mí ẹ wá mọ̀ rí o èmi ṣì ní sẹ́kítírì ẹgbẹ́ wa so wà ní pẹ́ sún ṣènáwó màá wá bá yín rà ṣẹ́ gbọ́ ẹ má bínú mà. níbo ló gbà lọ tí kọ́sọ́mà débi báyìí tí wọ́n bá ẹ̀. mo lọ káṣọ́nù store ni. ìwọ lọ káṣọ́nù store fóònù ọwọ́ ẹ̀dá. ó wà ní ilé náà. òfìsí bíbà yìí tí kọ́sọ́mà fi débi tí wọ́n bá ẹ̀ tí wọ́n tún gbé aago ẹ̀ tó o gbé tó fi lọ́ọ́ ra jàǹbó mi olórí burúkú nìyẹn olórí burúkú nìyẹn ẹjọ́ ẹ̀kọ́ ọ̀gátà ló wọ́ láàrú tiẹ̀ máa pé àṣìírè wọn ló tajà fún yàn ní ṣọ́ọ̀bù yìí náà wọ́n á kí yín àṣìírè ni ẹ̀yin náà rán sí mi àbí mo lẹ́yìn náà rán sí mi ẹ̀ wá jíṣẹ́ fún yàrá yín pé ẹ̀túnṣẹ́ jẹ́ ẹ̀yin ọmọ fún ọmọ àdánù ọmọ aláìlẹ́kọ̀ọ́ gbogbo yìí. wọ́n wá bí ni. ta ló wá síbí. bọ̀dá yẹn fún mi. ẹ̀yin kọ́ lè sọ̀rọ̀ ajé fún. ẹ̀wọ̀n ya bí ni wọ́n ń lọ ní àjẹkù. ṣé ìgbà tẹ̀sí ni wọ́n ní ṣọ́ọ̀bù mi ṣọ́yẹ kẹ́ ẹ pé ṣọ́yẹ kẹ́ yìí tajà fún ẹ̀yin máa ṣàǹfààní ọmọ gbogbo yìí. wọ́n máa fi ń ṣàwàtì. aláwọ̀ ní jọ́ ṣọ́ọ̀bù kí ló má fọkàn mi. kí ló ṣẹlẹ̀. tí ó ṣẹlẹ̀ bí àwọn ọmọ òṣì àwọn àdánù tó kọjọ àtẹ̀tó bí àtẹ̀tó fowó rà bí wọ́n lè rí. èmi ò bí mo òṣì mi ìdẹ̀ fowó rọ ọmọ àdánù àwọn ọmọ gidi ni mo ní ohun tó bá ṣẹlẹ̀ ní kẹsàn kí ló dé. kí kọ́sọ́mà wà lẹ́nu ọ̀nà mi káwọn ọmọ ẹ wá máa fà láṣọ kán máa fà láṣọ ṣọmọ iye tó ti pálẹ̀ díẹ̀ láàárọ̀ yìí. ọmọ àpawọ́dẹ̀mí náà ní lágbára ọlọ́run. owó tó jẹ́ pé àìsàn ló máa fi wò. ọlọ́run ní àìsàn ló máa fi wò bí mo ṣe. lọ́nà wà lákùúwátà ilà abilabila àti bí ìdí pọ̀ gbogbo ìjọsọ yẹn ti ẹni ìwà borí má bò wá yìí àwọn ọmọ tó bí tó kọ́ àwọn ọmọ tó máa ṣòfò dànù. lọ́wọ́ má bẹ̀mí má bẹ̀mí abẹ́tí ẹ̀ di ogbó tí yẹn sọ ogbó tí yẹn sọ. wọlé tẹ ẹ ṣáà sún sẹ́nu ọ̀nà ọgbà yín. tí mi bá sún kọ́. sún sẹ́nu ọ̀nà ọgbà yín. tí mi ò bá sún kọ́ kí ló fẹ́ ṣe ara wo ló fẹ́ dá. èmi mà pé kò sára tí n bá dá. kò sára tó fẹ́ dá. ṣùgbọ́n ọlọ́ọ̀lá wà lákùúwátà ó wà fún ẹ. irọ́ ló pa wọ́n wá ríran wò èmi àti ẹjọ́ ṣálẹ̀ wá ríran wò ṣọ́ọ̀bù yìí wá fi pìtàn gbẹ̀yìn ni. irọ́ ló pa lọ́nà àwọn tó ṣílẹ̀kùn àárọ̀ ìtọ́ máa tì í ìwọ ló máa fowó wá ìsọ̀ owó náà ní wá sí ṣọ́ọ̀bù yìí mọ́ lù ú pa o ìwọ ṣùdú yìí tó ní pé mo kàn máa ń dákẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ẹjọ́ ẹ̀kọ́ èmi kò tí ẹ̀ wá ní dákẹ́ fún ẹ mọ́ sí àjọ wà lẹ́nu ẹ̀ ni. Mubarak jọ kí ló ń ṣẹlẹ̀ láàrin mọ́mì mi àti mọ́mì ẹ̀ wọ́n ní wọ́n pariwo mọ́ra wọn láàrin ọjà lẹ́ni kí ló ṣẹlẹ̀. Mo ṣorí ọ̀rọ̀ àwọn ìyá yẹn mi fẹ́ kí anybody dá sí àwọn ọmọ bọ́ ṣe ń ṣe ọ̀rọ̀ owó wọ́n dẹ̀ ti ń ṣe bọ́ọ̀n sọ́jọ́ ti pẹ́ so aláwọn ìrìn wọn nìyẹn wà. má sọ bẹ́ẹ̀ ìyá wa méjèèjì ni wọ́n jẹ́ àwa dẹ̀ la wà láàrin wọn so ètò wa ní ká bá wọn yanjú ẹ̀.
ó tọ́ ni ṣùgbọ́n tó bá ti ń di ọ̀rọ̀ ọ̀rẹ́ tó tún jọ ń ṣe business kan náà mi fẹ́ kí anybody dá sí because they've been together for years wọ́n ti ń ṣọ̀rẹ́ wọn bọ̀ kan tó bí wa so wọ́n dẹ̀ ṣe máa sọ pé wọ́n ń jà torí ẹnìkan tajà ẹnìkan ò tajà wọ́n dẹ̀ mọ̀ bóyá máa ń sort ara wọn out so mi fẹ́ kókàn tẹ̀ lọ́rọ̀ ẹnìkan sọ pé kinní kan nu anybody má dá sí ẹ fún wọn lẹ́bẹ̀ẹ́ wọn àmọ́ bó ṣe máa jọ ara wọn sí. Dá Ọlọ́run á bá wọn yanjú ẹ̀. That's okay. That's okay. Báwo dẹ̀ ni ibi tá à ń lọ kọ́ jáde náà. Mi ní lè jáde lẹ́nu o wọ́n ti sista mi kan tàjọ lọ sọ́dọ̀ wọn ní last year December tó fẹ́ ṣe party. Ọmọ wọn rè. Báwo ni. Ṣé wàá pa. Wọ́n travel so wọ́n gbé wá sí báyìí ó tẹ̀lé bí ń pọ̀n láti ẹ̀kan torí tí ẹni ṣe lọ ṣe oúnjẹ àbí ṣé wọ́n lọ máa jẹun. Ibi ọ̀pá mi mo pa má jáde tẹ́lẹ̀ ni but. Má bínú náà jọ ń torí ọmọdé yìí. Ó yá bọ́lẹ̀. Èwo lélẹ̀. Mo ye débi báyìí láàárọ̀ yìí ni mo bá níwájú ṣọ́ọ̀bù báyà gba sẹ́gbẹ̀ẹ́ kan. Níwájú ṣọ́ọ̀bù. Bẹ́ẹ̀ ni mà. Ọṣẹ dúdú kankan bílẹ̀ níwájú ṣọ́ọ̀bù. Ó rèé o gbogbo ọjà ẹ rí báyìí o tó bá yá wọn ní ìyá Tolú dé wọn ní ìyá Tolú burú ó rèé o àwọn aborí má bò wá tí wọ́n fọlọ́hún bojú ṣẹ́rí ṣẹ́ báyìí ṣẹ́rí tó gbé síwájú ẹ̀ẹ́dá sí báyìí o òun ìyá Tolú lẹ máa gbọ́ o wàá gbà wàá bẹ́mi náà bẹ̀ wàá ríran wò ṣe lè kó ṣẹrù bá mi o kó túrú kan báyìí lára mi wọ́n gan mọ̀ pé ẹran tó yí tá a fà tí ọjà olóúnjẹ nọmọ àtijọ́ kẹsẹ̀ bọ́ báyìí olóṣì ó ti ẹ̀yìn pàtẹ òun á tì í gbẹ̀yìn ni mo promise yẹ. Báwo la rẹ̀ ṣé ti lo oògùn ní àtẹ̀jẹ̀ ń tán mo ní kó má tẹ̀lé wọn lọ sí ṣọ́ọ̀bù kó jókòó ẹ̀ sílé. Mi tí ò yà mí ò lè má lọ ṣọ́ọ̀bù. Tó bá dé ṣọ́ọ̀bù má ṣe wàhálà ìgbọ̀ngàn ajé ẹ̀ta. Mubarak wo má jẹ́ kó ṣe wàhálà o tó bá dẹ̀ ti dọ̀sán kó lóògùn ẹ̀wọ̀n torí mo lè pọ̀ ẹ́ dé. Ajé ẹ̀ta má ṣe wàhálà o ṣé ti gbọ́. Mami! Mami o! Mubarak! Fatima ti dẹ̀! Kí ló ṣe? Fatima! 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 Sílẹ̀! Báwo ni sílẹ̀ fún mi? Ó yá sílẹ̀ fún mi! Gbèsè mi! Gbèsè mi! Gbèsè mi! Fatima! 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 Mubarak wà wọ́n Fatima! Fatima ti dẹ̀ kẹ́! Fatima! Ọmọ mi àbí ọ̀! Kò sẹ́ni tí ò ní dùn ya Mubarak àmọ́ kí la fẹ́ bọ́ lọ́hùn fà á ọba alápàdúpẹ́ ni ẹ wo ṣẹ́rí ẹyọ kan tó kù yìí àdìrún àdìgbà ẹ má ro ẹja gbà fọlọ́hùn bá. ẹ wò Mubarak tó ó dọwọ́ ẹ wò máa bá mọ́mí ẹ̀ sọ̀rọ̀ kán má ronú mọ́ pọ̀ nìkan náà ló kù lọ́wọ́ wọn kó má bá wọn sọ̀rọ̀ kán má lè bá máa ronú. Jídé tọ́lọ rẹ̀ ìwọ tábì tó kú eré ẹ lọ́rẹ̀ẹ́ mi ìwọ èèyàn burúkú owó àwọlẹ̀ bóyá ṣe ẹ̀ ti jẹ́ oníṣẹ́ ẹ̀ ti jẹ́ oníṣẹ́ ẹ̀ ti jẹ́ sórí yòókù tó gbé wá wàá máa gbé ẹ̀kọ́ ẹ lọ ní ẹni má gbọ́n síbí báyìí o kò lè ṣiṣẹ́ gbogbo ọ̀nà tó bá gbà bá ọlọ́run máa bú ẹni bọ́tà bá tẹ̀wọ́ yà bọ́tà bọ́tà bí mi ò fẹ́ kíkí ẹ mi ò fẹ́ kíkí èèyàn burúkú èèyàn játijàti jáde jáde tó bá bọ́tà máa pariwo lé lórí o máa pariwo lé lẹ́gbẹ̀ẹ́ yìí o bọ́tà lórí burúkú kí ló dé ó
òun ni ẹni bí ni òun lẹni bí ọlọ́fẹ́. sọmọ iye tó ti pálẹ̀ díẹ̀ láàárọ̀ yìí. ọmọ àpawọ́ dèmi náà ní lágbára ọ̀nà. owó tó jẹ́ pé àìsàn ló máa fi wò. ọlọ́wọ̀ ní àìsàn ló máa fi wò bí mo ṣe lọ́nà lọ́nà wà lákùúwátà bílábílábílà sí bí ní kọ́ ọmọ pé jọ́sán yẹn tiẹ̀ ní wọ́n borí má bọ̀ wáyé àwọn ọmọ tó bè tó kọ́ àwọn ọmọ tó máa ṣòfò dànù. ọmọ bẹ́ẹ̀ ni. bó bá gbáyé mẹnitán máa ń sá fún mẹnitán máa ń dúró dè ọ̀jọ̀gbọ́n kan ní láyé ó ní kò pọ̀ nínú ẹni tó fẹsẹ̀ kọ tó jáde láyé ó ní ṣùgbọ́n nínú ẹni tó fẹnu kọ tó jáde láyé ló pọ̀ jù. mo mọ̀ wípé ọlọ́run ò kì í ṣe bí èèyàn nìkan. Mubarak mo fẹ́ pa àṣẹ kan nínú ilé tó bá jẹ́ wípé èmi ni mo bí ẹ àṣẹ yẹn dẹ̀ gbọ́dọ̀ múlẹ̀ ni. má fi oko mi ṣọ̀nà ọjọ́ kan lèèyàn máa ń kọ́. Mubarak abọ́dé ò gbọ́dọ̀ wọnú ilé yìí o ká wà fúnra ara wa ká má fi ọwọ́ ara wa fa àpọ̀dé sínú ilé yìí. Mubarak mi ò fẹ́ kó ní nǹkan kan ṣe pẹ̀lú Tolú. bàbá mi ẹ wò gbogbo kan tẹ́ ẹ̀rọ pátápátá ló yé mi o gbogbo ìwọ ọkàn yín ló dẹ̀ yé mi but kíní kan ló fẹ́ ká mọ̀ kádàrá aláwọ̀ ọlọ́run tí mo mú kálukú ṣe máa rìn nìyẹn ẹ wò ẹjẹ́ àgbà pamọ́ wa ọlọ́run ni ẹjọ́ tó yọ lọ ẹ má jẹ́ ká fi títọ́ lù sí. àbúrò ọlọ́run kan lè léyìí o nítorí wípé ọlọ́run kì í ṣe bí o èèyàn nìkan mo dẹ̀ mọ ibi tí náà ti jó mi wá kí n tó sọ̀rọ̀ wo mi ò fẹ́ kó rò mí lẹ́jọ́ jìnnà mi ò fẹ́ kó ní kankan ṣe pẹ̀lú tó dún mọ́ ni mo sọ fún ẹ yẹn tó bá jẹ́ èmi ni mo bí ẹ Mubarak tó jẹ́ àwọn mi méjèèjì gbáyà mi ìlòhùn tí mo jẹ̀jẹ̀ lé ẹ lórí mi ò fẹ́ kó ní kankan ṣe pẹ̀lú ẹ mo fi ọlọ́run bẹ́ẹ̀ mo dẹ̀ fi wákàtí márùn-ún tí mò ń kí mo fi bẹ́ẹ̀ wákàtí márùn-ún tí wọ́n náà ń kí mo fi bẹ́ẹ̀ mo fẹ́ kó yàgò pátápátá má ní nǹkan ṣe pẹ̀lú ẹ o nítorí mo mọ ohun tí mò ń sọ ọ̀rọ̀ dẹ̀ yé mi mo mọ ibi tí iná ti jó mi wá iná tó jó mi yìí mo mọ̀ kó ṣe padà bọ̀ wá mo ní sọ bẹ́ẹ̀ ni mo sọ. báwo ló ṣe máa sáré gba nǹkan tí wọ́n mi sọ nítorí ìjà àti nǹkan tó ṣẹlẹ̀ ló ṣe wá sọ pé ká má fẹ́ra wa mọ́ kò lè tó bẹ́ẹ̀ yẹn kò lè tó bẹ́ẹ̀ jẹ́ ká jọ jókòó fúnra wa ká jọ yanjú ẹ̀ ó mọ̀ kí mo dẹ̀ sọ̀rọ̀ yìí níbẹ̀rẹ̀ o it's not fair. Fine mo láìkí ọ̀rọ̀ yẹn ó sọ ọjọ́ kìíní àná mọ́mí ẹ náà sọ wọn lọ́wọ́ máa kú ó dẹ̀ kú yes ẹ lọ́mọ yẹn máa kú ó dẹ̀ kú mọ̀ pé tí n bá rí nǹkan mi kì í sọ tí n bá dẹ̀ mọ̀ nǹkan mi kì í bá wọn dà sẹ́ I've made up my mind that I'm going to follow whatever my parents said about it. There's no two ways about it. Mi lè fẹ́yàn tí àwọn òbí mi ò fọwọ́ sí. Torí owó mọ́mí ẹ mú àbúrò mi wọ́n pàdánù. Good, now listen to me. Ọlọ́run á ṣe èmi alọ́tọ̀tọ̀. Ọlọ́run á pèsè ọkọ̀tẹ̀ náà fún ẹ. Ó ṣe gan ni. Mubarak just like that kò dáa ó ti ẹ̀rọ tí ìfẹ́ tó ti wà láàrin mi àti ẹ̀ láti joy ó kò fẹ́ sáré break ẹ̀ bẹ́ẹ̀ yẹn nítorí àwọn parents wa ń jà ó wá fẹ́ fi bà ìfẹ́ mi àti ẹ̀ jẹ́ it's not fair. Torí àwọn parents wa ń jà ìfẹ́ mi àti ẹ̀ ò fẹ́ kó bàjẹ́ àbí. Mọ́mí ẹ mú àbúrò mi wọ́n pàdánù. Kòkò wọn ká ní pé mọ́mí ẹ ká nígbà tó pa àbúrò mi ká ní mi náà pa ń kọ́. Ká ní mo tó pa next. Jọ pé Ọlọ́run. Ọlọ́run ni. Ṣé ẹ̀rọ mi jọ gbogbo ground? And mind you, má ever pé orúkọ mi mọ́. Tó bá lè try láti pè fún mi, you are in trouble. Sórí èmi ò nítorí àwíjàre kí n wá ní kí tó gbẹmọ mi lẹ́nu
èmi ṣàbẹ̀ ni please bear it with me tó bá ti lè gbà pẹ̀lú mi lóòótọ́ wọ́n máa ń ní ẹnu ọkùnrin máa ń dùn please try me and see wonder o ní ever regret. Ọlọ́run fún wa ṣe. Àmín kọ́lọ́ ń gbà fún wa filato. Okay, sir. Just 1 minute, Mambo. Should you go? All right. I'm coming. fẹ́ tàn jẹ o Ọ̀rúnmìlà kọ̀ wá àbàjẹ́ òun ló fi kì wá nílọ̀ pé ká mọ́ jìjà ìbí ló fi jẹ́ pé gbogbo babaláwo pátápátá kí wọ́n tó gbé ìgbésẹ̀ kan wọ́n ní láti wádìí rẹ̀ jẹ́ ká wádìí ọ̀rọ̀ yìí ká má mọ̀mú ló mú. ẹ má wulẹ̀ béèrè nǹkan kan lọ́wọ́ Ọfá èmi ti mẹ́ni tó pa mí lọ́mọ mo dẹ̀ ti ṣetán láti gbẹ̀san òun náà gbọ́dọ̀ sunkún bàbá n ta bá fẹ́ ṣe sínú kẹjẹ́ kí n mọ̀ iyekíye tó wù kó náà mi mo ṣetán láti san máa gbẹ̀san o. ò gbọ́ ìwọ nu o Ọ̀rúnmìlà ní bẹ níkàlẹ̀ yìí èmi náà ń bẹ níyìn jí awádìí rẹ̀. Ọ̀rúnmìlà dákun dábò bàrà lẹ́sẹ̀ oyún alára gbẹ̀du òdùdù tí dorí ìlémèrè tí kì í jẹ́ kó rí ìlémèrè fọ́ ìyá Tolú nu gbogbo ọ̀rọ̀ tí ń bẹ lọ́kàn rẹ̀ òun nu awo ìwọ rèé awo èmi ní ọ̀gbẹ̀rì ni mí gbogbo bó bá ti rí kó wá láyé wa kedere ni o ire lójú ọpọ́n wí. wá ìyá Tolú sórí ifá tá a rí nílẹ̀ yìí ifá náà mú fura wá ṣùgbọ́n kó lè hàn sí ọ kó hàn sí èmi fúnra mi gbà. fi pa ọwọ́ rẹ báyìí. yaba mú padà ó yá fi gbogbo ọwọ́ ọ̀hún pa ojú rẹ ọwọ́ méjèèjì fi pa ojú rẹ. àṣà ń ta àwòdì ń ra bàbà àtàṣà tí ń ta àtàwòdì tí ń ra bàbà níwájú Elédùmarè kedere ilẹ̀ ní gbogbo wọn ń kọjú sí ó yá tán mọ́lẹ̀ kó járí. pẹ̀lẹ́ o ta ló bèrè. ń wọlé ń sìn. tàbí èwo ló lọ́nu lẹ̀. kí ló dé tó nǹkan ló lò lè sọ̀rọ̀ níta ló wọ́ síbí báyìí kí ló wá ṣe. wọ́n ẹ̀ṣẹ̀ wọlé ni mà. àwọn wo. àwọn tí mo wá. bẹ̀ṣẹ̀ máa jẹ́ wá nìyẹn àbí Ọlọ́run ló mú ẹ fún mi lẹ́nu. wà á fẹ́ kú láyé ẹ ò ní jí ọkọlọkọ fẹ́ mọ́. àbò lórí burúkú lélẹ̀ bàbá ẹ̀ wo ló wọlé sí. wà á bí ta ló bèrè. ta ló bèrè lórí burúkú wọ́n bá bí ẹ̀dá kò dìde mi tó sùn sí ẹ̀ tí ìbá nípa ibi ìgbà jẹ́ lẹ́nu. kí ló fariwo báyìí. ta lélẹ́yìí ta lélẹ́yìí. bó ṣe mímí ló máa wá bá ló máa béèrè lọ́wọ́ mi. èmi ò ní tẹ́lẹ̀ láti máa béèrè stupid question nígbà tí mo ti rí nǹkan tí mo wá ń bí wa kí lè máa béèrè. báwo ló ṣe mọ̀ bó ṣe jẹ́. èmi ò tẹ̀fẹ́ mọ̀ báwo lè lè ṣe fẹ́ jẹ́ eléyìí tó ní pẹlẹbẹ báwo ló ṣe fẹ́ jẹ́. tó bá jó oníbàárà mi kọ́. oníbàárà kí lè ta fúnra yín. wọ́n bá bí ìjà ẹ̀ ni mo sọ fún dídé mi tó wà yẹn tó bá kú ní òní kú gbélé ní olóṣì jàtìjàtì náà ti ẹ ti máa ṣe tipẹ́ ẹ̀wọ̀n lé ní
orí ohun tó ṣe. kí ló ṣe é ìwọ náà dẹ̀ ń dẹ́mọ. ẹ̀rẹ̀ kó wá ọjà tó rà. ọjà wo lọ rà kí ló ta. wá wòrán. kí ni ní sùúrù wo obìnrin lọmọbìnrin bá sọ̀rọ̀ kúrò. ẹ̀wọ̀n torí ọlọ́wọ́ ọ̀lẹ́wọ̀ yìí ni o àti ẹ̀wọ̀n mi níwẹ̀ yẹn ọlọ́pàá máa ti níwẹ̀. bàtà ọ̀fọ̀ sẹ́nu kan náà rẹ̀ ò ní rírú rẹ̀ mọ́ mọ̀dún ni mo ṣe. bàbá wa rí èèyàn tó sọ pé kò dùn ọ́ ẹ kọ́ nítọ̀hún gbàdúrà kírun tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ sóhun náà àbúrò ní ìyá lọ́dẹ rẹ̀ ṣé orílẹ̀ ayé báyìí ẹni agbójú òkùnlé kò jẹ́ ní agbá ọ̀tọ̀ lẹ́ni tí wọ́n lérò ṣó wá ríbi tọ́rọ̀ ń gbà báyìí ìyá tó ní ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí bó ti wọn olúwa ní ṣọlá ni o bólúwa ti fẹ́ ni o àfi ká gbà fọlọ́hún. bólúwa ti fẹ́ ni bàbá bólúwa ti fẹ́ ni ikú ọmọ tèmi tó wà nílẹ̀ yìí ṣé wípé ẹ rí nǹkan kan ṣe sí báyìí nísìn. kí la fẹ́ rí dán lára lẹ́yìn ilẹ̀ kò sí ní tá a rí dán lára lẹ́yìn àtàrí tá a kọ sí sánmọ̀ yìí torí ifá tá a dá yìí ó gbèwò ẹ̀yìn ara fún mi ó ní tá a bá tú kínní ìdélẹ̀ ó ṣeé ṣe kárílẹ̀ òkodoro òdì tọrọ ìfèrí báyìí o. èmi ò mara tó ń fún yín báyìí ẹni tí ò jẹ gbì kú gbì èmi ò ṣe nǹkan kan bí o mara tó ń fún yín o máa gbẹ̀san máa gbà á. ó dákun ìyá mi jẹ́ ká ta ká tọ́ torí tá a bá tọ́ kó mọ̀ bá dẹrùn nídìí ọ̀gbọ́n. Faralẹ́ṣẹ́ ọyún dákun dábọ̀ mo fẹ́ kó o jẹ́ kó hàn fẹ́ ku kó o jẹ́ kó hàn fẹ́ yẹ kó o jẹ́ kó yáwó kó o jẹ́ kó yọ́gbẹ̀rì ọ̀fun wò ìwòrì wò ohunkóhun tá a bá dìjọ wò kíkú ní ògùn o. fẹ́ ṣògbé lè dá bí bó ṣe ń ronú èkó múnú tèmi náà dùn ìwọ náà ṣàmọ̀ pé àròkàn olómú ẹkún àsùndára tẹkùn bá lè ti pọ̀jù máa ń fa àìsàn síyàn lára ni irú èmi bẹ́ẹ̀ kò dé léegun jọ torí Ọlọ́run mo fi Ọlọ́run bẹ̀ torí Ọlọ́run ó ti tó. ọkọ mi máa ronú ni ìyá mi tó ṣèlérí fún mi tó náà máa rán mi lọ léèwé òun ni kò jẹ́ kó mú lè rí ẹ̀ṣẹ̀ fún mi báyìí tí ó jẹ́ kí ìyá mi ní gbogbo ìlérí tó ṣe láti rán mi lọ léèwé tí ó jẹ́ kó mú ṣe ń kọ́ ìyá mi náà dẹ̀ kéré kó kàwé èmi tí mo tó wá pinnu àti kà òun ni òṣèlú ìrànlọ́wọ́ báyìí ó wà ní má sùn kí
kí ló dé tí mi ò lè sunkún? Ǹjẹ́ ìran mẹ́ta ò ti wá ń tòṣì báyìí? Ẹ wo Sinola, tó bá jẹ́ lórí ọ̀rọ̀ léèwé ẹ̀ ni agbára Ọlọ́run ká bẹ́ẹ̀ ni fún dẹ́ lójú lẹ́nu pé màá ṣe gbogbo nǹkan tí Ọlọ́run bá rán mi láti ṣe, màá ṣe gbogbo ipá mi, màá ṣiṣẹ́ takuntakun láti rán ẹ lọ léèwé. Wàá rán mi lọ léèwé? Ṣé ìwọ tó yìí ń bọ́ bẹ́ẹ̀ wájú wàá tún wá fi tèmi náà kú? Má jẹ́ fi tèmi kú báyìí, ó ṣáà mọ bó ṣe tó. Irọ́ Tinúọlá, ṣe bí mi ni mo mọ nǹkan tí mo fẹ́ ṣe. Ṣorí ìgbà tí n bá rán wọn lọ léèwé tínú ẹ dùn inú tèmi á dùn ni mo máa ní àlàáfíà. Ìgbà yẹn ni wọ́n pàápàá lè ráàyè tọ́jú Bẹ́wàjí fún mi. Àbáyọ̀mí, ṣé pé wàá rán mi lọ léèwé? Ṣé ọkọ mi? Tó bá wá jẹ́ bẹ́ẹ̀, èmi fámi wá ń pinnu láti ẹni lọ. Tinúọlá Adékànbí ó ti wá di Tinúọlá Àbáyọ̀mí láti ẹni lọ àti títí láéláé. Ṣùwárí ọmọ Bẹ́wàjí mi, wọ́n ní tí ìyá ẹni bá kú ìyá máa ń kú fún yàn náà. Mo ti wá di ìyá ẹ láti ẹni lọ. Nǹkan ọ̀dẹ̀ níyàwó. Àṣẹ àṣẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà Bẹ́wàjí fẹ́ràn ẹ gan-an, ojoojúmọ́ ló máa ń jẹ ọ̀rọ̀ ẹlẹ́nu. Àbí Bẹ́wàjí ṣé mo parọ́ ni? Ó ṣe gan Tinúọlá. Àbáyọ̀mí ọ̀rẹ́ mi, ó fẹ́ dàbí pé o mọ̀ pé ọ̀rọ̀ àwọn obìnrin tó wà ń tà sí bí ìgbà téèyàn bá nájà òkùnkùn ni. Igi dẹyẹ fò níwọ̀n wo ìwọ tó yẹ pé òun tiraka láti tọ́ ọmọ kan ṣoṣo tí ìyàwó ẹ̀ filẹ̀ fún ẹ nígbà tó kú tán, ó tún fẹ́ máa ṣe làálàá kókò fẹ̀fẹ̀ lọ kó lóbìnrin kan lórí. Kò lè work, èmi ò support ẹ̀. Obìnrin kan kò ṣe finú tó láyè táwa ń sìn, ó jẹ́ sọjí. Ó ṣeun gan Mákindé, mo dúpẹ́. Sórí gbogbo nǹkan tó ń sọ sílẹ̀ látàárọ̀ tí mo bá sọ fún ẹ wípé kò yé mi, mo parọ́ ni. Bẹ́tà. Gbogbo ẹ̀ ló yé mi, àmọ́ wá wo láti àǹgó yìí. Ní age tí mo wà yìí, ṣó yẹ kí n máa dágbé? Ó tọ́ ni, àbí Bẹ́wàjí ọmọ mi ṣó yẹ kó wà ní age tó wà yìí kó má máa ríyàn tọ́jú ẹ̀ tèmi ò bá sí nílé? Ṣé ọ̀nà tí wà ní ẹ̀sìn? Torí ẹ̀ ni mo ṣe ń sọ fún ẹ pé mo ní ìdó obìnrin tó jẹ́ pé mo nífẹ̀ẹ́ dénúdénú, tó nǹkan dẹ̀ wá nífẹ̀ẹ́ mi láti inú wa. Irú obìnrin bẹ́ẹ̀ ló máa lè tọ́jú ọmọ mi. Nǹkan tí mò ń ṣàlàyé fún ẹ nìyẹn. Bí kí wọ́n tún máa kú olè lórí kọ́. Àìmọye obìnrin ló wà ń tà ń bẹ̀ yẹn tó yẹ pé mo mọ̀ pé tó bá ní sùúrù wọ́n máa love ẹ̀ wọ́n máa love wọn padà. Fine boy ní ẹ̀ náà. Àwọn náà tún máa náwó fún ẹ, ìwọ kọ́ ló tún máa kó lé ọkọ lórí. Ọmọ sọjí láìfẹ́ kó wé kí o. Tó bá dára ẹ̀gbọ́n tó bá gbà mọ́ sọ fún ẹ Ọlọ́run á look sexy. Owó Mákindé, ìfẹ́ kọ́ lówó, ìfẹ́ kọ́ lówó, ìyẹn kọ́ ni mò ń bẹ́ẹ̀ sọ. Jẹ́ àgbàgbé ọ̀rọ̀ ẹ̀, jẹ́ àgbàgbé ọ̀rọ̀ owó tí mo bẹ́ẹ̀ sọ bá mi wá. Ẹ̀rù kan ló ń bà mí lórí owó tó fẹ́ gbà yìí. Ó mọ̀ pé owó àjọ ni, ó dẹ̀ máa ń wo èrè tó ń dáwọ́ àjọ yìí sí mi lọ́wọ́. Ó mọ̀ pé wọ́n sán lórí gan. Tí ó bá ṣe pé mi gan mi ò kí ń gbójú bọ̀rọ̀ fún wọn ni, mi lè máa gbówó àjọ yẹn jọ kó máa pé kó máa gbà báyẹn. Tí bá kó àjọ fún wọn sìn, ó mọ̀ pé owó àjọ yẹn kò ṣe pé ó fẹ́ kó lé business kan tó máa mú wọlé, ó fẹ́ lọ fi sanwó lórí school tí ọ̀nà aláàbí kí ló pọ̀ mọ́ yẹn ni. Tó bá dẹ̀ ti sanwó school ẹ̀ sìn, owó yẹn wọlé síbẹ̀ ni. So báwo ló ṣe wá fẹ́ rí tètè lówó dá padà tó yẹ pé àwọn tèmi ò ní máa jẹ́jú mi mọ́lẹ̀ ní à. Wo Mákindé, fọkànbalẹ̀, èmi á ṣiṣẹ́ kárakára, òun kí mi ò ń ṣọ̀lẹ, má sanwó padà fún ẹ, má dá padà fún ẹ. Ìwà ṣiṣẹ́ kárakára lẹ́yìn ìgbà tó bá fowó sanwó school tán àbí. Ọmọ ẹ tó fẹ́ kájọ yìí, ọmọ ẹ pé wèrè ni o, dáre wèrè gidi ni, ó lè bú yẹn torí owó, Ọlọ́run lè fọ́gbọ́n máa wà bẹ́ẹ̀ lórí nítorí owó. Ọmọ yẹn ò rọ́yàn, mi ìdẹ̀ni jẹ́ kó máa tó bá gbé wáyé mi kó máa gbé gbóná fún ni, mi ìdẹ̀fẹ́ anything tó máa jọ mọ́ bẹ́ẹ̀ yẹn. Mo mọ̀ bọ̀ síbẹ̀síbẹ̀ fọkànbalẹ̀ má dá padà. Dúró ọmọ mi dà. Bẹ́wàjí wà ló ṣe ń wọ̀ kẹrì ààrẹ. Wo ọmọ yẹn nìkan ló fílẹ̀ ńlẹ̀ kò dá bẹ́ẹ̀ o, tó bá ti ń jáde máa mọ́ ọmọ yẹn dání. ṣòro ń sìn tí máa ń jáde kí n máa mú dání, ìdí tí mo ṣe ní Tinúọlá ọgàn nìyẹn. Mo lọ pọ́ mi ti fún ẹ ní nǹkan jọba. Kí ló fún mi jẹ? Àwọn kówó jáde. Mo dé máa ń sọ fún ẹ, àbá máa ń sọ fún ẹ. Òun ló dé lẹ́yìn sí báwo láyé rẹ ṣe lè sí sìn. Ṣé ó lówó ní gbowó ẹ ni? Ó dẹ̀ mọ ọmọ yẹn ò mí láìkí ẹ̀. Àmọ́ Mákindé, ó ti mọ̀ mí lánàá kí n ṣe nínà o.
ó mọ̀ pé rò kì í ṣọmọ lọ́wọ́ tèmi náà. mo sọ fún ẹ ọmọ dáre yẹn kò ní gbà lọ́wọ́ mi láàbọ̀ mo dẹ̀ sọ fún ẹ pé owó àjọ ni kí n tó kó fún ẹ mi láìkí ẹ. má bínú Mákindé ó mọ̀ pé mi ò ṣèyàn bẹ́ẹ̀ ohun ẹ̀ ń lọ sókè má bínú ọ̀rẹ́ mi má bínú torí Ọlọ́run ṣùgbọ́n ok Mákindé ṣòrí ṣáàjọ́ torí Ọlọ́run fún mi di àárọ̀ la fún mi di 12 láàárọ̀ tí aago 12 bá ti lù lọ́la báyìí àkó fún ẹ. wo aago 12 ẹ gbọ́dọ̀ yẹ o tó bá yọ Ọlọ́run máa jojú ẹ o máa jojú ẹ mi nínú ẹ o máa ṣẹ ẹ o. àní ò ní kọjá ẹ. jẹ́ kó tẹ̀ mí lọ́wọ́ láago 12 yẹn ni o. torí Ọlọ́run mo fi Ọlọ́run bá bẹ̀ bomi láṣìírí o má jẹ́ káwọn ọmọ ẹgbẹ́ tó kù ò gbọ́. nǹkan ẹ̀kan tí mo lè fi pa ẹ́ sílé kí n má pa ẹ́ síta ni pé tó bá ti di aago 12 ṣáà kó fún mi láì jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run wà láì wá rójú pípọ́n mi ní rẹ̀ o máa jẹ́jú ẹ̀ gan máa dẹ̀ tẹ́jú ẹ̀ wọlé. Mákindé jọ kò ní yẹ ṣùgbọ́n mo promise ẹni kò ní yẹ. ẹ bá start ẹ lásán ó ń sá burúkú eré ó sí wàhálà láì break ẹ ojú ẹ wà bẹ. wo kò ṣe pé fúlẹ̀ tó ń dára kasi gbogbo nǹkan tó ń sọ yẹn kọ́ ní iṣu tèmi ṣé orí gbogbo àwọn kan báyìí gan wá pa ṣẹ́kọ̀ wọn gangan ni máa ń rà lórí pé lè ti tán mi kàn fẹ́ máléjì láti rà lọ́wọ́ ẹ̀ ni tó bá gba 50 yẹn kí n ka owó ẹ̀ fún ẹ tó lè ṣe nìyẹn. ẹ̀gbọ́n ọ̀kadà ó wà ń bẹ̀ gan ó wà ń bẹ̀ ju gbogbo wàásù yẹn lọ. ṣé orí ohun tó ń tẹnumọ́ kí n wo yẹn má máa tẹnumọ́ mọ́ bó ṣe wà yìí gan wá pa kò ju 30 lọ mo kàn fẹ́ fi ẹ̀pù ẹ̀ ní ọ̀làpọ̀ sọ pé ó nídìí owó díẹ̀ mo ṣe fẹ́ kí n rà lọ́wọ́ ẹ̀ ìwọ náà kò bójú rí náà ṣé èlé ni mo fẹ́ kó rà mo kàn fẹ́ fi ṣàánú ẹ̀ nínà ò nídìí tó bá pò wá gbà ó mọ̀ tí kì í pò kírajà ó mọ̀. kí ló sọ àlà kó sọ àlà kó sọ àlà ó fẹ́ gbà tó kàn wá bẹ́ẹ̀ ni pé ọ̀yà start ẹ̀ kó gbé ká gbogbo tẹ̀lé mi ká lọ kí n lọ káwó fún ẹ. màá start ẹ̀ tẹ̀lé yín. o mọ̀ gùn. èmi mọ̀ kára gùn àmì mọ̀ gùn wọ́n kàn fi ń bá mi ṣiṣẹ́ kó wọlé wá fún mi. ǹjẹ́ ọ̀yà tí jáde náà tí ọ̀yà tí jáde káwọn ẹ̀kọ́ àlẹ́ bó ẹ̀. hello báwo ni school àwa náà wà dáadáa sórí owó ọjọ́ sí tí mo gbà tí mo yá lọ́wọ́ ọ̀rẹ́ mi tí mo kó fún ẹ lọ school yẹn bọ̀bọ́ yẹn ti ń yọ mí lẹ́nu gan wàhálà ẹ̀ pọ̀ gan ìfá ọkàn mi ò balẹ̀ so yẹn ni mo ṣe lọ ta ọ̀kadà mi mo ti kówó ẹ̀ fún kí la fẹ́ ṣe owó tó ní èdè ńsìn mo ṣe ń bẹ sọ̀rọ̀ 8,000 ló wà lọ́wọ́ mi nínú 10,000 tó kù mo yọ 1,500 mo fi ra oúnjẹ sílé torí bẹ́wàjì mo mọ̀ pé tí bẹ́wàjì bá ti jẹun torí owó mú lọ school tí wọn náà jẹun tọkàn ẹ̀ balẹ̀ èmi ń tèmi mi ò ní problem màá rọ̀ gbogbo ẹ̀ mọ́ 500 wà lápò tèmi náà tó bá di àárọ̀ la first thing láàárọ̀ la màá lọ bẹ sanwó yẹn sákàǹtì màá bẹ ṣe má wọrí mo ṣeun kò fojú sí wẹ̀ ó dàárọ̀. bó ṣe rí ńgbà náà ni kì í sì ṣe pé mi ò nífẹ̀ẹ́ ọmọkùnrin dénúdénú àmọ́ ńgbà tọ́rọ̀ dẹ̀ ti rí bó ṣe rí yẹn ẹjọ́ ṣé mi ni mo wá pa ni. ìwọ kọ́ lọ pa o ṣùgbọ́n ìwọ
gan-an lélẹ́dùá lò gẹ́gẹ́ bí sábàbí tó mú ikú rẹ̀ wáyé ohun tá a pè ní sábàbí nù ó rí i pé ọmọ òun ò déédéé fẹ́ pa ọmọ rẹ̀ ṣùgbọ́n k'Elédùmarè mọ́ lò wá ní sábàbí aburú nílé ayé yìí ẹni t'Elédùmarè ló ń sábàbí aburú òun náà ó jìyà tiẹ̀ o ìyá tó ní Ifá ń jẹ́ ká mọ̀ pé bó tilẹ̀ wù kó rí béèyàn ò bá ní kọ́lọ́fín ibi kínkínní ní kọ̀rọ̀ òun fúnra ara rẹ̀ kò ní gba ibi kínkínní ní gbangba ìyá tó ní bó tilẹ̀ wù kó kéré tó Elédùmarè ò ní jẹ́ ká burú ó yà lọ́dẹ̀ẹ̀dẹ̀ gbogbo wa ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí o bólúwa ti fẹ́ ni o ẹ jẹ́ ká gbà fọlọ́. bí Olúwa ti fẹ́. tó wà lókè ó tó aṣọ ọgbẹ ó sì ní àkókò láti ronúpìwàdà Olúwa kò sì fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà mo gbà á ládùúrà kí Olúwa Ọlọ́run alààyè tó forí ẹ̀ṣẹ̀ jì ẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa. bá jẹ́ pé ibi tó máa já sí náà nìyẹn mi ò kọ́ màá gbẹ̀san.
láìkẹ́ fún mi láì pàtẹ́ṣọ̀ wọ́n tún bẹ̀rẹ̀ àbí wọ́n tún gbé tó bá sún ẹwà dákẹ́ ayé pé. Please bá mú fóònù mi náà. ó yà bí kí ni problem ẹ báyìí. píkì. mo ti rò pé bí nǹkan bá ṣẹlẹ̀ sí yẹn mo máa ń fi kọ́gbọ́n ni ó tí kọ́gbọ́n náà láti jọ yìí. ṣé mi gbé fóònù ti ẹni. Bọ́lájí Adélọ́jà. And that is my name. Bó ṣe ń wò mí yìí, ó jọ wípé o mọ̀ mí o. Gbogbo èèyàn ló mẹ́kun, àmọ́ mélòó lẹ́kùn dámọ̀ níbo. Ó kàn ń ṣe mí bí ẹni pé mo rí ojú yẹn rí ni but mi ò lè sọ pé bí báyìí ni mo ti mọ̀. Ojú tó mọ̀ dáadáa ni. Oh, I see. Bẹ́ẹ̀ni. Níbo? Tinúọlá Àbáyọ̀mí. Káàárọ̀. Báwo. Dáadáa ni. Mo ní kí n tètè wá kẹ́ mọ́lé nítorí ọ̀rọ̀ tàjọ sọ́nù school lánàá. Ṣebí mo ti ṣàlàyé fún ẹ mo ní lórí subject kan mo ní 10,000 naira then mẹ́rẹ̀ẹ̀rin jẹ́ 40,000 naira. Wàláì mo ṣe bóun ṣeré ni o torí ọ̀rẹ́ mi tó júwe ẹ̀ fún mi tó ní kí n wá báyìí ó ní 2,000 naira ní per course so Whyt tèmi ṣe wá fẹ́ dá yàtọ̀ ẹ nínú maths 404 39.5 tiẹ̀ ni mo gbọ́ yìí tó máa fi bá mi kún tiẹ̀ pọ̀ kán tiẹ̀ fún mi 1 let my people go ó pay mi kí n kàn mọ̀ pé mi ò ní carry over ló ṣe kókó. tí ẹ ń láti yàtọ̀ ó mọ̀ pé bọ́ọ̀nì again ni wọ́. jọ má jọ yàtọ̀ ṣé ibi tàwọn tó kù jọ jẹ́ kó wà bẹ́ẹ̀. wo bí n ṣe ń bẹ sọ̀rọ̀ gan àánú mi ti ń ṣe ẹ ṣùgbọ́n ṣé o mọ̀ pé mo lè bẹ ṣe láláì má gbà kọ́wọ́. lóòótọ́ ó ṣe tí ò ní bàjẹ́ ayọ̀ ẹ máa kún ni ó ṣe gan ni. má jẹ́ n purọ́ fún ẹ ìwọ gangan ojú mi wà lára ẹ. kí ló bí ń sìn. ìwọ gangan wà lójú mi Ọlọ́run serious. dáńpórí ẹ ti dàrú ara ẹ ò yá torí pé o ti ń bá wọn lecture o ti ń bá wọn gbá bọ́ wọ́n ti ń rún ẹ lómi wọ́n ti ń rún ẹ ń pure water báyìí nínú ẹ ṣe ń dùn wọ́n náà fẹ́ máa feel important tàbí ló sọ fún mi pé o fẹ́ máa kàn bẹ̀ o fẹ́ máa jìn bẹ̀ ṣé ò yá wèrè. wo bí má fi yọ̀ sí mo ṣiṣẹ́ débẹ̀ ni Ọlọ́run gbọ́ mo ṣiṣẹ́ débẹ̀ ni. jọ̀wọ́ fẹ́ jọ́lẹ̀ kó dá mi lóhùn ọ̀gbẹ́njà rẹ mo ní nǹkan tí mo fẹ́ lọ ṣe lóṣìṣẹ́. ohun tí mo fẹ́ náà mo sọ fún ẹ pé kí n máa kán kúlé ẹ kí n máa ṣiṣẹ́ ẹbẹ̀. ara ẹ ò yá o bọ̀bọ̀ yìí ṣé ní nǹkan tí wọ́n yìí ń bá àwọn lecturer níbi pé kẹ́yẹ́ àràz àwọn ọmọ obìnrin nínú campus òun nìwọ náà tún wá ara wọlé ń sọ fún mi pé o fẹ́ máa kan bẹ̀ o fẹ́ máa jin bẹ̀. àwọn nǹkan tẹ̀sẹ̀ fi ń bá ọmọ ọlọ́mọ láyé jẹ́ all because torí pé ẹ fẹ́ help wọn ẹ máa ní pé kí wọ́n máa da dùbúlẹ̀ kí wọ́n máa dẹ́yìn bólẹ̀ wéèrè. sori dáńdùbúlẹ̀ yẹn gangan mo fẹ́ jù ú ṣe ṣùgbọ́n extra year ló fi ń ṣe eré wo bí iná lé lọ́mọ ẹranko máa ń yá gbẹ̀yìn ọwọ́ báyìí la fi ń égbìn ì máa mú ẹbí chicken ní ìbéèrè. ṣebí olólùfẹ́ ni wàtí Àbáyọ̀mí pera yín ó ṣe lọ bá bóyá pé kó fún ẹ lówó yẹn. ẹni ẹlẹ́ni tó jẹ́ pé gbogbo nǹkan ilé ẹ̀ ló fẹ́ẹ́ tà tán kó tó lè rí owó iléèwé mi san lóṣù tó kọjá kí n tún wá lọ kó tèmi bá lọ́tẹ̀ yìí náà báyìí ṣé mo fẹ́ pa ni àbí kọ́lọ̀ wọn bá kọ́ tiẹ̀ wò mí kó ṣe mí láàánú kó wá láàánú sí mi ìwọ lọ́wọ́ òdẹjọ́. ní sùúrù ẹkún kọ́ ló máa tọ́ ìṣòro tó wà nílẹ̀ yìí àmọ̀ràn mi fún ẹni wípé kó lọ bá ènìyàn kó gbà fún ìyẹn gan ló rọrùn jù. kí ló gbà fún tábàyọ̀mí bá fi lè gbọ́n pẹ́rẹ́. ṣó fẹ́ sọ fún ni wọn ò kí ń kọ́ síwájú orí òjò tó pàjẹ́ lóru ta ló fẹ́ délé sọ fún nǹkan tí wàá ṣe nìyẹn o. tó bá dẹ̀ wàá mọ̀ pé o lè ṣe yẹn bóyá kó lọ bí àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó fail course wọn. tí bá wà lọ ń bẹ àwọn mẹ́rẹ̀ẹ̀rin táwọn mẹ́rẹ̀ẹ̀rin bá wà lọ ń béèrè fún nǹkan kan náà ń kọ́. wàá ṣe náà ni. bá dẹ̀ mọ̀ pé o lè ṣe yẹn kúkú lọ báyàn kan. wàá gbà fún kan ṣé bí ọ̀nà ṣe máa ń ṣe fún gbogbo wọn ni. ayé ń ṣerú ẹ̀. àjọṣepọ̀ ọjọ́ náà ni ó doyún ó dẹ̀ foyún náà mo fi bí ọmọbìnrin.
ọmọbìnrin ọ̀hún òun ni Tolúlọpẹ́ Àyìnkẹ́ tí ìwọ àti ìyàwó ẹ̀ dáwọ́ jọ pa. ṣó wá rí pé o jẹ̀bi ikú báyìí. má ti yọ ilé ìtòyọ yìí o má ti yọ ó ní àlàyé jẹ́ kí n explain àwọn. má súnmọ́ mi o má súnmọ́ mi. ìyàwó mi lọ́rọ̀ lè ní ọmọ ẹkùn máa lẹ́yìn tó sọ̀kọ̀. ókè mo fẹ́ gbọ́. ṣe mo wọ yìí dáadáa. ọmọ bọ́ wà nínú wọn ní tí ìyẹn ní bá kú ìyá máa ń pọ̀ fún yàn náà mo ti wá di ìyá ẹ̀ láti ẹ̀yìn lọ fún ìfọ̀kànjọ níyàwó. àṣẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà Bẹ́wàjí fẹ́ràn ẹ̀ gan-an ojoojúmọ́ ló máa ń jẹ ọ̀rọ̀ ẹlẹ́nu àbí Bẹ́wàjí ṣé mo parọ́ ni. ṣé ìrònú ìfẹ́ nìyẹn òun ló padà dì mí ọmọ yìí Bẹ́wàjí àbáyọ Bẹ́wàjí bẹ́ẹ̀ ni màá mi ní Bẹ́wàjí àbáyọ mi. Answer. Yeah. Drop that door. Yeah, madam, you are under arrest. Sergeant, yeah, arrest her. Madam, my advice in cannot say anything because gbogbo nǹkan tẹ́ bá sọ bí la máa lọ against in court of law. Move, madam, move. Ẹ̀wọ̀n ní báyọ̀. ṣé kí n lọ tẹ̀lé mi. Dúró tì wọ́n.